Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Àwọn ìjọba ẹ̀ka máa ń bọ̀ lọ́wọ́ nítorí bíbí, àbí nítorí iṣẹ́, àbí nítorí owó, àbí nítorí ipò, àbí nítorí ọjọ́ orí. Ó yẹ kí àgbàlagbà olóòwò máa ṣe lágbálágbá. Ẹnìkan ni wọ́n sọ fún pé bàbá gbogbo ẹ̀yìn náà lè jáde. Bàbá àbájáde sọ ní gbogbo ó ní ẹgbẹ́lágbá jájá ẹ̀yìn lè jáde. Ẹ̀kẹ́kẹ́ sọ pé ẹ̀yìn náà lè jáde gbogbo ẹ̀. Ṣùgbọ́n ipò tẹ́ wà gbogbo bẹ́ẹ̀ tí ṣe yí kò bá bàbá ẹ̀rọ tún bá wọ́n tún ń fún lọ́wọ́ náà ni àwọn kẹ́ sọ pé tí a máa ń gbé bàbá kìíní kẹfẹ́ agbálẹ́lẹ́ yìí pé àwọn tí a ṣe kárí ní fíńgbò àwọn kẹ́nà ni wọ́n sọ bẹ́ẹ̀ nítorí pé ó ti kọjá iye láti lọ fẹ́ lọ fún ìpìlẹ̀ àwọn yẹn tí wọ́n bá fẹ́ kọ́ bàbá ti jẹ máa púpà fún bàbá tọ́bà fẹ́ kọ́ ẹ máa púpù ẹni ẹlẹ́ni tọ́bà fẹ́ kọ́ ọwọ́ ẹ kúrúkúrú lẹ́lẹ́ wọ́n náà máa lọ́wọ́ ẹlòmí kùkù tọ́bà bèèrè lọ àwọn èèyàn pé kí ni wọ́n ní kí ni wọ́n náà ẹjẹ́ bèèrè ìfara ní àwọn èèyàn látara èébú látara èpè látara ọ̀rọ̀ tí ó dá látara ìkú ọmọ wọn wọ́n ní ìrárù ní nọ́ọ̀sì ìfara ní orí májẹ̀ tí ẹ kò lè báyà láfíà kò lè báyà láfíà gbogbo àwọn tí wọ́n bá wọ́n lọ létí nǹkan tí wọ́n ní ká má dé tí ẹ wọ́n ti lọ lúwẹ̀ nínú èdè lọ́dọ̀ èṣù ọdọ̀ kúfò lọ́rọ̀ sọ pé wọ́n ti lọ múlẹ̀ èṣù ti fi wọ́n lọ́kàn balẹ̀ àwọn aláwọ̀ àwọn onípọ̀wọ́ wọ́n ti dọ́gba ẹgbẹ́ kò sí olẹ́gbẹ̀ẹ́ pọ̀ ẹwú sì bẹ nínú ẹ̀kọ́ ẹ̀yọkùn ó ní ìyàwó nínú níláàrí máa láyé lóòrò wọ́n láyé fáwọn àbí táàrù pé wọ́n lágbára Òṣó àjẹ́ aláwo èṣù ẹ̀dọ̀lọ́ ni wọ́n tí ọlọ́run máa fẹ́ tó ìyẹ̀wò ní wọ́n tààlẹ̀ sí wọn bábá sí àpọ́kàdàbà yóò gbé bóyá kan àwọn aláwọ̀ ọlọ́wọ́ sọ pé àmọ́ ní tún bèé sè inú bá sáré òfin lòrò àwọn èèyàn lọ kọ́ láàrọ̀ ìrìn tí ò ní ṣe wọ́n láǹfààní ìrìn tí ó fi dùbára sí wọ́n lọ́nà ويتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان àwọn jábá yànà ìtàbàrú ما تتلو الشياطين على ملك سليمان ọlá àti òkú ọlájọ́ fún Suleiman وما كفر سليمان ولكن الشياطين كفروا àwọn àṣetánì tí ránṣẹ́ àrí tí wọ́n ń wò pọ̀ náà wọ́n bá lára rẹ̀ ló yà kìfẹ́ rí يعلمون
يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت ìdákọ́lá sọ̀kalẹ̀ fáwọn màláíkà méjèèjì tí ń bẹ ní ẹ̀bá bílà Hárútà àti Márútà. وما يعلمان من أحد Àwọn yóò sì wá pàwọn èèyàn nítán. حتى يقولا إنما نحن فتنة فلا تكفر. Àmàdí wọn ní ìgbé èèyàn ní ẹ̀yà àtúnṣùwà, màláíkà ní ẹ̀yìn ọlọ́run, ẹ̀yìn pẹ́sọ̀rọ̀ wá ní ẹ̀kọ́ wà nìkan. Wọ́n ní إنما نحن فتنة ọlọ́run tó bá ṣàtọ̀. فلا الله أكبر. تكفر Ẹ má ṣe kèfèrí ní sọ́lọ́run. فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه Ìyẹ̀dàálàmúnà mìnúhúnmà, ó máa wá kọ́ látọ̀dọ̀ àwọn méjèèjì. ما يفرقون به بين المرء وزوجه Tí wọ́n máa fi já ọmọ èèyàn, adẹ́rẹ̀ kejì rẹ̀. وما